Ẹ jẹ́ máa kí wa wípé a kú dédé àkókò yìí. Jákèjádò àgbáńláyé ní gbogbo tẹ̀tí náà fàní láti máa wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV. Ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́. Bẹ́ẹ̀ sì rèé, etí tẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Ọba mi òkè. A wà ní róńgbé sànà bí ó ṣe bí ọmọ. Láti ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, òun náà ni omijé ti gbojú àwọn ènìyàn kan nígbà tí gbajúgbajà òǹkọrin ẹ̀mí tó ní ẹ̀bùn nínú àti ní ẹ̀bùn níta nípa ká ṣàgbékalẹ̀ àwọn orin àdúrà, ká ṣàgbékalẹ̀ orin ìyìn ajínrere Bùnmi Akínàánú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Omije Ojumi. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi yìí lẹ́kọ̀ọ́ ló kọ bàbá tóbi lọ́mọ olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn pè mí ọmọ ara kíni mí. Mọ̀jọ́ méjọ mẹ́rù ní sinmi ẹ̀kọ́ kì í sinìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan ni ò tẹ́ ẹ mọ̀ wípé àìsàn tó ṣomijé Ojumi ó nágbára pọ̀ débi wípé ó dé gógó ẹ̀mí o. Àkọ́kọ́ ọbẹ̀ òun ni mo fẹ́ jẹ́ ká tẹ̀ wo ìgbésí ayé rẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí ìpèníjà rẹ̀ òun ló fi kọrin nínú orin àkọpọ̀ pẹ̀lú ẹgbẹ́ akọrin ECWA nígbà náà. Níbi tí ó ti kọ Omije Ojumi. Àwo orin yẹn kì í ṣe àwo orin tó jẹ́ pé èèyàn kan ló dá kọ. Àwọn tí wọ́n kọ wọ́n pọ̀. Ẹgbẹ́ akọrin ló kọ. Àwọn tí wọ́n dẹ̀ kọ lẹ́ní èjì kì í ṣòun ló líìdì o. Ká bá sọ pé òun ló líìdì bíi Màmá Fásọyìn tí ọdún lọ sópin. Ṣùgbọ́n Ọlọ́run dìídì mú tíráàkì yẹn. Nínú gbogbo tíráàkì, Ọlọ́run dẹ̀ fi gbàdúrà rẹ̀. Nítorí pé ó kọ tíráàkì yẹn pẹ̀lú ìbànújẹ́ ọkàn, pẹ̀lú omijé. Kódà lọ́pọ̀ ọgbà gan àwọn fọ́nrán fídíò àtàwọn orin míì tó kọ àtàwọn fídíò tó yà, ó fún alára rẹ̀ sọ wípé òun yà sọ́wọ́ ni. Ó ní ìdojúkọ, ṣùgbọ́n ẹni tá a dámọ̀ pẹ̀lú ògo ni. Ìpèníjà tó sì ní, ogun tí ń bá ògo jìjàkadì ni. Ẹ ká máa gbàdúrà fún gbogbo ológo ọmọ pátápátá wípé kógun má borí ògo wa. Omije Ojumi, Omije Ojumi tá à ń pè lénìí. Tíráàkì tó kọ yẹn òun ni. Òun làwọn èèyàn fi ń pè lóko rẹ̀. Láàárín gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀, ẹ wá wo bí wọ́n ṣe pọ̀ tó. Òun nìkan lórí mú nínú orin tí wọ́n kọ yẹn. Gbogbo àwọn èèyàn mọ̀. Mi ò rò pé ó dẹ̀ jẹ́ ọmọ ìjọ ECWA mọ́. Mi ò rò pé ó jẹ́ ọmọ ìjọ ECWA mọ́ kó tó di pé ó jáde láyé. Ṣùgbọ́n fọ́nrán fídíò kan wà tí mo fẹ́ kẹ́ ẹ wò. Fọ́nrán fídíò yìí béèyàn jorí ahun agbomijé lójú ẹ̀. Agbomijé lójú rẹ̀. Nítorí ẹ̀ mo ṣe fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ kẹ́ ẹ wò ó dópin. Níbẹ̀ lẹ́ẹ̀ ti rí Alayo melody singer, ẹ̀kan nínú àwọn gbajúgbajà olórin ẹ̀mí náà ni láti ìlú Abẹ́òkúta. Ó lọ celebrate Bùnmi Akínàánú Omije Ojumi lọ́spítù níbi tó wà, ní condition tó wà yẹn gan. Ẹ̀yin fúnra ara yín tẹ́ ẹ bá ti rí fídíò yẹn, ẹ mọ̀ wípé that condition is a very very critical condition. Ó gbé kéèkì lọ bá lórí bẹ́ẹ̀dì. Lórí bẹ́ẹ̀dì ní hospital ló gbé kéèkì lọ bá celebrating her 46 years birthday. Ṣé ẹ mọ̀gbà tó ti ń bá àìsàn jìjàkadì bọ̀?
màá fún yín fọ́nrán fídíò yẹn máa wò ó ṣùgbọ́n o ẹ jẹ́ kí gbogbo ológun ọmọ ó lọ múra o. ọwọ́ tí wọ́n fi ń já àwọn ológun ọmọ bọ́ nísìnyí ó nágbára pọ̀. Ibo la mọ̀ tí ogun ti gbà wọnú ayé Bùnmi Akínàánú. Bó bá jó ti mọ̀ ni kó ti gbọ́ràn sí arákùnrin tó mẹ́sẹ̀jì ẹ̀yẹn lẹ́nu. Ikú rẹ̀ dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítorí pé àwọn orin tó máa ń jábọ́ lẹ́nu ẹ̀. Ẹni ò bá ní ẹ̀mí mímọ́ á gbàgbà rẹ̀ mímọ́ látara orin tí ń jábọ́ lẹ́nu ẹ̀. Ẹ wo orin Omije Ojumi yẹn. Òun ló compose ẹ̀, bóyá òun kọ́ ló compose ẹ̀ o. Ẹ wo voice tó fi gbé. Ẹ wo emotion wà nínú ohùn yẹn. Nígbà tí wọ́n ń ya fídíò ó tún sunkún pẹ̀lú ẹ̀. Kì í ṣe wípé ó act, ó dìídì sọ ni. Àwọn ìpèníjà tó ní ń gbó wọlé ọkọ kó tó bímọ. Nígbà tó ń fa gbogbo ẹ̀ tí ò tóra wọn. Kódà nígbà tí ó di pé ayé mọ́ yìí náà ó tún sì ń fa gbogbo ẹ̀ kò tóra wọn ni. Àwọn èèyàn kọ̀ mọ́ ni. Wọ́n mọ̀ pẹ̀lú ògo ní owó lọ́wọ́. Kò sówó ńbẹ̀. That is the reason why àwa tí Ọlọ́run bá gbà fún, tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó jẹ́ pé gbajúgbajà, ẹ jẹ́ á máa ràn án lọ́wọ́. Ògo mi tẹ́ rí yìí, tẹ́ rí ẹlòmíì nógo yìí, kò sí nǹkan kan nù rẹ̀. Ẹlòmíì ń tiraka àti jẹ ni. Kí ni ká ti gbọ́? Gbajúgbajà ni mí. Kí ni ká ti gbọ́? Wípé mò ń tọrọ owó, òun ni. Àwọn tó dẹ̀ náwó láàrin ra wọn, ṣàṣà lẹni tó lè boni láṣìírí. Ṣàṣà ni o. Ẹ wo orú nǹkan tí Alayo lọ ṣe yìí fún láti lè fi mú lọ́kàn le. Láti lè fi mú lọ́kàn le ni. Ó gbé kéèkì lọ bá a lórí ibùsùn ní hospital tó wà. Ẹ jẹ́ kẹ́ lọ wo fọ́nrán fídíò yẹn náà. Lọ́jọ́ ìbí rẹ̀ bóyá Bọ́lá ti tó onífèrè yìí ṣàṣemọ́. Ọdún tó ń bọ̀ àjọ máa jíjó ọpẹ́, kò ní bá ẹ lọ́sibítù, kò ní bá ẹ nílé ìwòsàn. Happy birthday to you, Olúwabùnmi o. Happy birthday to you. Thank you, my uncle. Wọ́n ní fọ́ọ̀mù ṣàṣemọ́. Thank you. Wọ́n ní fìgbà ní ṣàṣọ́dún. Wọ́n ní fẹ́ kún ṣọ́dún. Ọdún àyè ni wàá ṣe. Gbogbo tọ́lọ́run ti ṣe òní gbére mọ́. Òní gbére mọ́. Níwòye ọdún tó ń bọ̀ nínú ayọ̀, nínú ìdùnnú, nínú ọlá ló máa wà. Òní sí ń dùbò láìsàn. Tó sì lọ́rọ̀. Happy birthday. Thank you. For those who may not know Bumi, born November 19th, 1979, Bumi Akínàánú was more than just a gospel singer. She was an evangelist, a worship leader, and a woman who dedicated her entire life to spreading the gospel through music. Born with a gift for singing, Bumi started her musical journey at a very young age. But here's something many people don't know. She actually worked in the banking sector before making the bold decision to leave it all behind and pursue gospel music full-time. That takes serious faith and courage. Her breakthrough came with the song that would become her identity, Omije, Ojumi. This song didn't just become popular. It became a staple in churches and Christian homes across Nigeria. If you've been to a Nigerian church in the last few years, chances that you've heard the song, you've worshipped to it, you've felt the Holy Spirit move through it. Including Otisure, and each song carried the same anointing, the same fire, and the same passion. The news of her passing came as a shock on the 14th of January 2026, when gospel musician Ayo Melody took to Instagram to share her photo with the statement,
With great sadness, we announce the passing of Evangelist Olubunmi Akinonu Adeoye Omije Ojumi. She passed away on the 12th of January 2026 at a Lagos hospital, Nigeria. May God grant her eternal rest. This statement was signed by Olowale Akinonu on behalf of the family. While the family did not disclose the specific cause of her death, many of you who followed Bumi closely know that she had been battling a serious health challenge for several months. Back in 2025, October precisely, a video surfaced that concerned many. Bumi was at GF David Ministries in Ibadan for a church service where she was seated with her legs stretched out on a chair while a cleric prayed for her. The pastor spoke about persistent bleeding in her leg and described the condition as a spiritual attack. We cannot confirm this leg complication was directly connected to her death because the family has not made that connection and we must respect their privacy. But from all what we know, she has been dealing with health issue and had publicly asked for prayers. Only Ayo Melody was the only known person to have visited her in the hospital sickbed. We didn't see any other Yoruba gospel musician present with her. But Ayo Melody stood by her, celebrated her when she was alive. He took a birthday cake to her sickbed and you could see how happy she was at that moment. Her legacy lives in every person who encountered Jesus through her music. Her legacy lives in every church where Omije Ojumi is sung with passion and reverence. Her legacy lives in every young gospel artist who watched her and said that, I want to serve God like that. From giving up being a banker to chasing the way of God and pleasing the Lord through her beautiful songs, Bumi was really an icon, and may her gentle soul rest in peace. I'll be leaving you guys with some last moments from Bumi that will actually make you cry. I'll catch you guys on the next upload. Bye for now. Bíjì ayé fẹ́ lọ́dún yìí o kò ní gbé mi lọ. Bíkún omi dé kò ní bomi mọ́lẹ̀ o. Bí mo la inú iná kọjá o. Lórúkọ Olúwa kò ní jó mi. Náwó ẹ sí mi olùfẹ́. Ìjì ojú ọjọ́, ìjì ọdún, ìjì àkókò, ìjì ìṣẹ́jú. Lórúkọ Jésù, ìjì oṣù, ìjì ọdún kò ní jà ọ́. Náwó ẹ sí mi, wàá dàbí igi tí a gbìn sétí ipa odò tó máa so èso lákòókò rẹ̀. Ohun gbogbo tó bá ń ṣe, ó máa ṣe déédéé. Lórúkọ Olúwa, bíjì ayé fẹ́ kò ní gbé ọ lọ. Bíkún omi dé o kò ní bò ọ́ mọ́lẹ̀. Bó la inú iná kọjá o. Èmi yóò máa yìn ọ́, èmi yóò máa gbé ọ ga, ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ ga, èmi yóò máa yìn ọ́, èmi yóò máa gbé ọ ga, ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn mi. Èmi yóò máa gbé ọ ga, èmi yóò máa yìn ọ́, èmi yóò máa gbé ọ ga, ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn mi, ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ ga, èmi yóò máa yìn ọ́. Èmi yóò máa. Olúwa ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ iye ààyè náà fògo ìyàwó mi. Ògo ilé bàbá yìí sọ̀rọ̀. Olúwa ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ ààyè náà sórí òkúta mi. Mo sọ tẹ́lẹ̀ sínú ìṣẹ̀dá ìtẹ́rí àmì méje ṣe.
jábọ̀ lára. According to Deuteronomy 28:28, bí Olúwa yóò fi ìṣíwé kọlù wá. Mo sọ bẹ́ẹ̀ sí ayé ẹ. Gbogbo ẹ tó bá yà aṣọ ògo mọ́ lára tọmọtọmọ. The song is from Mommy Bumi Akina and Omije Ojumi. And peradventure you did not know she's the first person that gave me my first car ever in ministry. She gave it to me. She dashed Omije Ojumi, yes. Oh, oh, Baba. Ìwọ nìkan ló kù mí kù. Olúwa. Ẹ jẹ́ máa kí yín káàbọ̀ láti ibi fọ́nrán fídíò Omije Ojumi tẹ́ ẹ wò yìí. Ṣé rí ohun tó máa ṣẹlẹ̀ kò ní ṣaláì ṣẹlẹ̀. Béèyàn kan bá pààyàn, béèyàn kan bá gbógun ti yàn tó lòun pààyàn, Ọlọ́run kọ̀ ló gẹ́gẹ́ bí sábàbí ni o. Gbogbo ìrìn àjò oníkálukú nílé ayé yìí bá a ti kọ́ la ṣe rìn o. Ibi tá a náà máa bọ́lẹ̀ la máa bọ́lẹ̀ ní kọjá bus stop wa o. Ṣùgbọ́n nǹkan Ọlọ́run máa lo nǹkan láti mú nǹkan yẹn dání ni. Tí kú bá máa pa ni, ó ní nǹkan tí ó mú dání. Bó bá jọ gbógun tì í, bó bá jẹ́ pé wọ́n tafà, bó bá jẹ́ pé ṣe gbá, bó jẹ́ pé ṣàwo ni. Ó kọ ẹni tó ṣe okò Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì gan ló tẹ̀ dìde nígbà tí fọ́nrán fídíò rẹ̀ jáde nígbà yẹn tí ó ṣàìsàn tó gbé lọ sí ọ̀dọ̀ pásítọ̀ kan tó ń gbàdúrà fún nínú church. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ló dìde pé àwọn lè ṣe báyìí, àwọn lè ṣe báyìí. Mo rò pé nígbà náà ogun yóò ṣẹ ni nítorí pé I expect that irú àwọn wòlíì tí wọ́n sọ pé àwọn lè ṣe nǹkan bá àwọn mọ̀ nǹkan tó ń ṣe. I expect they should contact her. Kí wọ́n gbìyànjú àti rí i. Nítorí pé ẹni mélòó lòun fẹ́ máa wá káàkiri. Ṣùgbọ́n Bùnmi Akínà àánú Omije Ojumi ó bọ́lẹ̀ ní bus stop rẹ̀. Gbogbo aládágbádá kú o. Irú ikú tí ó pa á là mọ̀. Ọjọ́ tá a kú a mọ̀. Ibi tá a sì kú sí a mọ̀. Àdúrà là ń gbà tá a sì ń rawọ́ bẹ̀bẹ̀ sí Elédùà wípé kó jẹ́ a pẹ́ láyé. Ká má fọ̀dọ́ kú, ká lò lé ayé dáadáa. Ká sì jẹ ìgbádùn ògo tá a mú wáyé. Àgbà ládùúrà fún gbogbo ìdílé tí Bùnmi Akínà àánú tó fi ilẹ̀ pátápátá. Kélédùà kó bá dá ìdílé ọ̀hún náà sí láṣẹ Ọba mi òkè. Ẹ má gbàgbé o láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Bẹ́ẹ̀ sì rèé, ẹ bá fàdúrà sábẹ́ abala àríwísí fún ìdílé Bùnmi Akínà àánú. Ìpè Kélédùà kó di ìdílé náà mú kó sì bá tẹ Bùnmi Akínà àánú sáfẹ́fẹ́ rẹ̀. Èmi tí ń tòótọ́ Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ mi. Láyọ̀ lápàdé. Ó dàbọ̀.